وأزكى صلاتي للنبي محمد وأزكى صلاتي للنبي محمد حبيبي رسول الله قل شافعا تبلى سرائر أجسني أجرني يوم تبلى سرائر ولو أن إلى متنا تركنا لكان الموت راحة كل حي ولكن إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده عن كل شيء. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 على آله وصحبه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúgbò fọlọ́n. alhamdulillah. ẹ jẹ́ adúpẹ́ lẹ́ẹ̀kan sí. alhamdulillah. ẹ jẹ́ kí a parí ayé náà délẹ̀. alhamdulillah rabbil alamin. àwọn tí wọ́n bá wá ṣe fìdáwò ẹ̀yọ́ àwọn tí wọ́n bá wá ṣe fìdáwò àwọn àfáà tí wọ́n ṣe fìdáwò nìkan ni wọ́n ṣe fìdáwò. àwọn tí wọ́n bá wá ṣe fìdáwò àwọn táwa lẹ́yìn wọn ní ká jókòó. àwọn ni wọ́n ṣe fìdáwò. gbogbo àwa yòókù táwa ń bí ọ̀rọ̀ ikú èé ṣe àwàdà o. máa bá jókòó wá sí i pé wọ́n kúkú ti rí mi pé mo wá. nǹkan tó yẹ kó wá ṣe ìjọ ṣe. ẹ jẹ́ gbowó dìde lẹ́ẹ̀kan náà. ọba torí ti màmá yìí wá ọba wá àti ẹlọ́tọ̀ òjòkó. tó bá jẹ́ torí màmá mi ṣe wá wọ́n ní kí gbogbo wa lágbègbè gbogbo ẹni tí ọ̀lẹ́sẹ̀ pàápàá tó ti ẹgbẹ́ dìde náà. ọ̀nà dìde fọ́nà ọlọ́run lè fẹ́ kó kẹ́sẹ̀ ẹ̀yọ́ náà láti bẹ̀. àgbáwọ̀ tó wà rò. ọlọ́run lọ́ba tí fún mi lálàáfíà ìgbàgbọ́ láti ara wa. amínà. ọlọ́run lè wọ Muhammad. sallallahu alaihi wasallam. tọ́ a ṣe yí náà ánsà náà wò kan. ẹyọ kan. ìwọ́tọ̀ ọba máa ké máa sàmí. máa ṣàmì. màmá tá a torí ẹ̀ wá náà ní alájà Amdala. bọ́ ọba ti ń fẹ̀ ní sọ pé Amdala ọlọ́run kẹ́kọ̀ọ́ gẹ̀ẹ́ ó ti sojú sí tiẹ̀ náà nù. a ṣe kúlẹ̀ wú aláwọ̀ mẹ́ta. mẹ́ta. àtàhíyátù lillah. a fi gbẹ̀yìn ẹ̀. a fi gbẹ̀yìn ẹ̀. ọlọ́run kó wọlé ọjọ́ òní. ó wọlé àtàná. ó wá wọlé àtọ̀lá. màmá wa náà wọ́n ti wà lọ́wọ́ ọlọ́run.
báwa kẹ́ wọn o آمين báwa gẹ̀ wọn o آمين ṣekú ní sinmi fún wọn o آمين ọlọ́dẹ́ni wa Muhammad صلى الله عليه وسلم bisimilayi الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك وعلى عباد الله الصالحين. kátó jókòó Kábó jòkó ẹjẹ́ wa náà kásí làkàdíjà fún kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan. Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. fún ní bí yàn bá ń ṣe làkàdíjà fún ojoojúmọ́ onítọ̀hún ò ní tètè kú Allah. ṣùgbọ́n ọjọ́ tí ọba kú kò ní rántí ké ẹjẹ́ á rántí lónìí Allah. tá a bá ké lónìí àsọ́ráǹtì bẹ́pà ní kú lónìí Insha Allah. kọ́mọ wa rán wa létí Allah. ọmọ rán wa létí ogún ọdún ọgbọ̀n ọdún àádọ́ta ọdún ọgọ́rùn ọdún kan sí bàtà láàfíà bá ti wà kó sí dáadáa tó sí wọn ọlọ́nkọ́ wọlé ànẹ́bí wa Muhammad wọ́n ti kànjú kú àwa náà ní sí lákàdí jẹ́ حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ẹ jẹ́ ká jókòó. bí a bá wo aago tó wà lọ́wọ́ wa níjọ́ tí ájì wa Ali tí wọ́n wá ń sọ̀rọ̀ ọjọ́ òní fún mi wọ́n ní lọ́jọ́ Jímọ̀ náà láṣẹ la máa ṣe fìdáwò oníbọ́ bá jẹ́jọ́ Jímọ̀ ẹ̀dá aago mẹ́jọ fáwọn èèyàn yín ká lè wà ń bíbà yí láago mẹ́wàá mo rò pé aago mẹ́sàn-án wọ́n wá kọ síbẹ̀ oníkálukú sì ní láago mọ́kànlá àmì tó bára wọn mú ń bẹ̀ gbogbo tó bá ti jásìkò ọ̀rọ̀ Islam ẹ jẹ́ ká máa kà á kún ẹ jẹ́ á máa kà á kún àkùnkù ṣe díẹ̀ náà ni àní síbẹ̀ mọ́ àbí kí lè rògbà ti yẹ ibó ṣe díẹ̀ náà níjọ́ kan wọ́n retí rẹ tí wọ́n ò ní rí ọmọ ní a bá ti wá sọ̀rọ̀ pàápàá jùlọ tó bá ti jẹ mọ́rọ̀ ọkú àìbí ṣe wàsá adúpẹ́ fọ́lọ́hun jẹmọ́ abá màmá dúpẹ́ fọ́lọ́hun pé a bí wọn sí ní Islam wọ́n sì kú sí ní Islam ọ̀pọ̀lọpọ̀ èèyàn gẹ́bí ọ̀rọ̀ Ànábì wa Muhammad ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó jẹ́ mùsùlùmí dáadáa láti ìpìlẹ̀ ṣùgbọ́n tó bá kù díẹ̀ ó kú láyé yóò wá kúrò nínú ìsìláàmù yóò tún lọ jọyìn ẹgbẹ́ mi yóò jọyìn àwọn àràn míì yóò sì wá bá yọ sọ́dọ̀ Ọlọ́run akádàrá àlìjẹ́nà fún tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà ó ti lọ ọ̀nà bò mí ìkọ̀sálìjẹ́nà ní ọ̀rọ̀ rẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ náà ni ó sì wá ń bí pé gbégún ó ń sọ̀rọ̀ ó ń pariwo káàkiri tọ̀ nígbà ọba kú dẹ̀dẹ̀ tí ọlọ́jọ́ òde ní ọba kó mọ̀ gbé kún mọ́ àní ẹwà wẹ̀rún sí ìsìláàmù alóhùn ọ̀pọ̀lọ́ ní nǹkan mìíràn mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀
bọ́ bá ti ń kú yóò sì dẹ̀mọ́ àlìjánnà. Allahu Akbar. ọlọ́nkọ́ wọlá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. àti màbá àti mànà ní ìsìn ọlọ́mọ yẹsẹ̀ wa kúrò ń bẹ̀ o. Àmín. wọlá Nábì wa Muhammad. sallallahu alaihi wasallam. tọ́ ájì wa lé àwọn ni wọ́n pè wá wá síbí Bẹ́ẹ̀ni. abẹ́lọ́n gbogbo àyè tẹ́ wà nísìn ikẹ̀ máa rọ́pẹ́ rí dá. Àmín. àyè bí ìdá ìtún retí yín sí ọlọ́run jẹ́ ẹ̀rí bẹ̀ dé. Àmín. bẹ́ẹ̀ adébẹ̀ kọ́lọ́n mọ́tàrí yín ṣubú kọ́mọ́ sì jẹ́ parẹ́ máyé lára ọlá Nábì wa Muhammad. Sallallahu alaihi ẹ̀tọ́ wa jẹ́ sísá yín náà lẹ́jọ́ jókòó yìí abẹ̀wọ̀ ọlọ́run àbí tóbi rẹ̀ bẹ̀ ọ́ o ikú tó kánjú ọlọ́mọ fi pẹ́ nìkọ̀ọ̀kan yín o. Àmín. ikú tó kánjú ọlọ́mọ fi pẹ́ nìkọ̀ọ̀kan yín o. Àmín. àárín yín pẹ̀lú ọlọ́mọ jẹ́ ọ̀dàrú Àmín. ọlá Nábì wa Muhammad. sallallahu alaihi wasallam. àwọn àjàmá gbólóhùn ẹyọ kan náà ni wọ́n sọ fún wa a ti ṣe fìdáwù ìyẹn lọ́ràn àyàn àga tá a tò sí bí àga pé ká wá bára wa sọ̀rọ̀ ọlọ́run ni ẹ̀yin tẹ́ ẹ jókòó síbi ó jìnnà pátápátá lọ́hùn bọ́bá epo owó la ní fún ọmọ wa gbà lórí tébù bí ẹ̀yin lẹ́ẹ̀kọ̀ọ̀kọ́ débi Kò sí lẹ́jọ́ kò sí. àbí bẹ́ẹ̀ kọ́ èyàn ṣe máa ń kó rẹ̀ títí ó ṣe fóun pẹ̀lú ní ìṣèjì ẹ̀sùn mọ́ ibi báyìí àga yín ẹ̀sùn mọ́ bí wọ́n ní gbogbo ẹni bàbá wa. ẹ̀sùn mọ́ bí oníkálukú ó kú lórí àga tó jìnnà wọ́n ní ká máa bọ̀ ẹ̀sùn mọ́ ẹni àbá gé obì fún lójúlójú ní wo ni ní protocol lẹ̀ báyìí wọ́n ní àbí ọkọ̀ lórí ọlọ́run àga wájú. ẹ̀jẹ̀ á bọ́ sórí àga wájú bá a bá pé owó ni ká wá gbà wà láàyè ẹnìkan kò ní ráàyè débi tí ń bẹ níwájú wa yìí. wọ́n ní gbogbo ẹni bàbá wa tẹ̀ wà ní ọwọ́. ẹ dákun ẹ̀yin bàbá wa ẹ máa bọ̀ wọ́n wájú ẹ máa bọ̀ Ẹ̀sùn lọ́wọ́ síwájú náà. ẹ̀sùn síwájú náà. Nígbà bá parí ètò, àwọn tán bá làkà wọ́n padà wá jókòó rẹ̀. sẹ́ni kankan ti làgà Wọ́n ti forúkọ sórí àga kọ̀ọ̀kan. èmi ò gbága wá èmi ò gbága wá ìwọ náà ò fi wá wọ́n ti wọn náà sì ni wọn ò gbága wá so àmọ́ jòkó sí ná. ẹ jẹ́ ká pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà Allahu Akbar. mi ò gbọ́ dáadáa o Allahu Akbar. ẹ jẹ́ ká ọwọ́ wa méjèèjì sókè ká fi pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà Allahu Akbar kabira. ọlọ́run wọlé Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. àní má padà sí irú o Àmín. tọ́ bá a bá wo fìdáwù tá a wá ṣe nínú ọ̀rọ̀ ọlọ́run àkọ́kọ́ ká ń ra wa létí pé A'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir Bismillahirrahmanirrahim. masha Allah وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَإِنَّا إِلَيْهِ راجعون. adúpẹ́ fọ́lọ́run jàmá dákun. ikú kìí ṣe nǹkan tá a fojú di ẹ wo gbogbo wa bá a ṣe múra gẹ́gẹ́gẹ́ Bẹ́ẹ̀ni. a lè má múra wá nítorí ti màmá ká parọ́ mọ́ pé ti jí máa la múra sílé Bẹ́ẹ̀ni. la fi yọra Bẹ́ẹ̀ni. bàbá ìpé torí màmá náà la fi wọ aṣọ tó dáa lónìí tọ gbogbo ẹ̀ náà ń bẹ lórí àníyàn Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àmà lọ́dọ̀ àwọn àfọ́ òní falsafa àwọn òní philosophy náà. àyájọ́ ọjọ́ òní àwọn àfọ́ òní philosophy ń fi yé wa pé ikú tá à ń wò yìí kọ̀mọ̀sí tó burú tó ntọ́ba mu tá a lọ rèé rí odidi èèyàn mọ́lẹ̀ ẹ má sì jẹ́ àgbàgbé bí gbogbo ayé ògbóko rí ká béèrè lọ́wọ́ àwọn tó gbóko náà. iṣu tá à ń gbìn tó di ń tà ń jẹ wọ́n á gé kéékèèké ni kéékèèké tí wọ́n gé náà ni ó wà á hù tí ó wà á di ọ̀pọ̀lọpọ̀ iṣu
a sì rí odidi èèyàn mọ́lẹ̀ nǹkan kò hù ń bẹ̀ mọ́. Ikú èsè nǹkan tá a fojú rẹ̀ náà. ولنبلونكم بشيء من الخوف نبلونكم بشيء ولنبلونكم بشيء من الخوف. Ọlọ́run lẹ́mi Ọlọ́run mo máa ń dá àyàn wò nínú àdánwò tí ń bẹ lọ́dún èmi Ọlọ́run ó wá ń kà á bọ̀. Ọlọ́run ní kì í ṣe bọ́rọ̀ pé ẹ̀ lówó, èyí sọ̀rọ̀ pé wọn ìlú ń dàrú, èyí sọ̀rọ̀ pé olè ń jà, èyí sọ̀rọ̀ pé dẹ̀ wàhálà kan ṣẹlẹ̀ ń lù, èyí sọ̀rọ̀ wọn ń gbé èèyàn. Èmi Ọlọ́run bí wọn ò gbé èèyàn bí ò sí nǹkan kan tó ń dààmú yín, mo lè dẹ wàhálà sí yín. Experience oríṣi nǹkan. Mo lè máa kí máa bà yín nú jẹ́ tẹ́sí wo lẹ̀ ẹ́ wo wájú ẹ wẹ̀yìn kò sí nǹkan tó ń bà yín. ولنبلونكم بشيء من الخوف والجوع Mo lè fẹ́ bí dààmú yín. والجوع ونقص من الأموال. Kí kú ọ máa mú yín lọ lọ́kọ̀ọ̀kan. Àdánwò náà ló ná. Gbogbo wa yìí, àwọn ológun ilẹ̀ Yorùbá ní a bá ń halẹ̀ ogun wọn, wọ́n ní ọ̀kọ̀ọ̀kan lọ́mọ ọwọ́ yọ. Bóò la ṣe kú ọwọ́ jọ tẹ́lẹ̀, ìbáwa náà la fún alọ́kọ̀ọ̀kan. Àbí gbà wà ń sùn jọ wọn, àbẹ̀ àwọn tí a ń kọ̀ pẹ̀lú ẹ bá ní gbé ìmọ̀, a sì máa fa ọwọ́ lọ́kọ̀ọ̀kan. Kí wọ́n á ní pàtàkì bí ọ̀kọ̀ọ̀kan lọ́mọ bóò ní tẹ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan láti ó jọ ọ̀kọ̀ọ̀kan náà ní ọ̀yọ́ sọnù. ونقص من الأموال والأنفس والثمرات. Wọ́n papọ̀. ونقص من الأموال. Èmi tí wọ́n máa dín ẹ̀yìn tẹ́ tí mo dáná tí wọ́n máa dín yín kù. والأنفس. Èmi tí wọ́n máa pa yín lọ́kọ̀ọ̀kan yìí. والأنفس. Kìí ṣe pípa yín lọ́kọ̀ọ̀kan nìkan tún ní ẹ̀hẹ́. وبشر الصابرين. وبشر الصابرين. ونقص من الأموال. من الأموال. ونقص من الأموال. Tẹ́ ẹ kójọ tẹ́ ẹ pè lówó tẹ́ ẹ pè dúkìá tẹ́ ẹ pè nílé tẹ́ ẹ pè gbogbo tẹ́ ẹ pè lọ́lá tẹ́ ẹ fi ń sọ lákùnrin kí ọ̀pá rẹ lójú ẹ̀mí yìí. ونقص من الأموال. Gbogbo tẹ́ ẹ ní mọ̀kọ́lé kan tẹ́ kó mọ̀kọ́ kan tó sopọ̀ mọ̀kọ́ kan tẹ́ dẹ mọ̀kọ́ kan ti kánú mọ̀kọ́ ngbà wèrè bá dára ẹ̀dá tán yóò tún lọ lọ́dọ̀ yẹn lọ ra lé mélòó lọ fẹ́ sùn bẹ́ẹ̀ wèrè ni ọ́ ní wèrè. ونقص من الأموال. Gbogbo owó aré ìranù aré tí ò wúlò fún kankan yìí kátà gbẹ́kẹ̀lé láyé tó jẹ́ pé ayé asán ni. Màmá wa Abdallah àwọn ọ̀sáró aré bẹ́ẹ̀. Gbogbo aré tí a sá náà ni pé kí wọ́n tó ẹ̀yìn ọmọ jọba yìí. Wọ́n ti mọ̀ pé ilẹ̀ gbẹ̀yìn àwọn ilé rẹ̀ ò lè gbẹ̀yìn rẹ̀. Ní a bá ti rí bóò lẹ́bí nìsín àwọn tí bẹ́ẹ̀ wọ́n ta lé wọ́n sì jáde. ونقص من الأموال. Kẹ́ máa dínkù lásìkò yẹn náà wàhálà kan ni. والأنفس. Àwọn ẹ̀mí yín tí ń lọ lọ́kọ̀ọ̀kan wọ̀nyí náà wàhálà kan ni. والثمرات. Ọlọ́run láwọn èso tẹ́ ń jẹ wọ̀nyẹn lè má rí wọn mọ́ èmi náà ni. وبشر الصابرين. Ẹ wá máa ẹ fún àwọn èèyàn ọlọ́ni wa ná Muhammad. Sọ fún àwọn tí a ní sùúrù yẹn fún wọn ní sùúrù pé gbogbo ẹ̀ ní ó dópin. بشر الصابرين. Ọgbọ́n. وبشر الصابرين. A ṣe sùúrù ni o. Ikú tó mú alájà wa Abdallah lọ tó fi ẹ̀yìn ọmọ rọ́pò. Ẹ̀yin náà ó ní àárọ̀. Àwọn àárọ̀ yín aburú ò ní ṣẹlẹ̀ sí wọn. آمين. Bẹ́yìn sí ń sẹ̀yìn fún màmá yìí, wọ́n sẹ̀yìn dáadáa fẹ́yìn náà. آمين. Ọlọ́run Nábì wa Muhammad. sallallahu alaihi wa sallam. قل إن الموت
ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون فينبئكم بما كنتم تعملون. Gbogbo wa là ń ṣọ́ra fúnkú, gbogbo wa là ń ṣọ́ra oníkálukú ń ṣọ́ra rẹ̀ dáadáa. Ọlọ́run ọmọ yìí òkú tẹ́lómi ti kó jẹ láàárọ̀ yìí nǹkan kan kọ́ nítorí ikú iná ni yóò sì pa ọ́. قل إن الموت الذي تفرون منه. Ọlọ́run ọmọ yìí èrìn tẹ́lómi ti rìn lọlé babaláwo lọlé àwọn àfáà tí a ń sọ fún pé àpà kúnnùkún èkú léwé sẹ́ ṣé yóò sábà. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. فإنه Ọlọ́run ملاقيكم. tẹ̀ ń sá fún yóò ka ìmúrí bẹ́ẹ̀dì. إنه ملاقيكم. Wọ́n bá ra ọmú lójijì yóò forí rẹ̀ la ògiri. إنه ملاقيكم. Kúkú sẹ́nì kankan bẹ̀ ọ́ jarun pa ọjọ́ yóò forí ẹ̀ la ògiri yóò tún gbé orí ẹ̀ lọlẹ̀ bẹ́ẹ̀dì yóò forí ẹ̀ bọ abẹ́ bẹ́ẹ̀dì. إنه Bí ملاقيكم. a bá sì ya aago ti bẹ lọ́wọ́ rẹ̀ òkú kúkú ní dákẹ́. Aago sì kò ní chéjì lọ́wọ́ rẹ̀. Ìyẹn náà yẹ kó ronú sí. Tó mú wa wà láàyè ilé ní táà fi rántí màmá wa Abdallah táà lè fi tó ń bẹ Ọlọ́run fún wọn pé Ọlọ́run ààyè táà retí wọn sí lálẹ́ jẹ́ náà Ọlọ́run jẹ́ abá wọn bẹ̀. Àwọn àfọ́ oní falsafa, àwọn oní fìlọ́sọ́fì, wọ́n ní bí òkú bá kú, ìdí pàtàkì táà fi wá síbí nìyẹn o. Wọ́n ní bí òkú bá kú, bó bá di ọjọ́ kẹta, olùkú tó dára rẹ̀ máa nù sàárè pé mo ti fọ àwọn èèyàn nílẹ̀. Mo ti fi wọ́n lẹ̀. Mi ò mọ̀ rí lágbájá máa, mo rí tàmàdò máa, mo rí dọ́là. Mi tó bá gbé rò yẹn, ojú tó bá tún ti padé. Ọparí síbẹ̀. Àìnàmá takúnù yóò dìrí kíkúmọ̀ lè máa tún. قل إن الموت الذي تفرون منه Ikú tẹ̀ ń sá fún. فإنه ملاقيكم. Ọkùnrin bá dára rẹ̀ máa ní ọjọ́ kẹta. Ìdákẹ́ tó bá dákẹ́ síbẹ̀. Bọ́ bá ti ń dákẹ́ ní ọmọ wú. Yọ́ máa wú. Yọ́ máa wú tọ́bá níjọ́ kẹjọ. Ó ti wú dé òkè sàárè. Ó ti wú débi igi tí a fi sín. Ọjọ́ kẹjọ. Ó ti wú dókè epo sí tí a fi sín. Níjọ́ kẹjọ náà ní ọ̀bẹ. Bọ́bá ti bẹ́ omi ara ọmọ sàn káàkiri. Gbogbo àwọn kòkòrò wọ́n máa wá ṣe iṣẹ́ wọn. Omi ní bẹ lára wa, kò sí kankan lára wa, omi ní bẹ ń bẹ. Èyí tí è sábà yé wa ní pé bálàáfíà bá wà, a máa jẹun yóò tán, a jàmàlà yóò tán, àbẹ́rù ní ìjìyàn ni tí wọ́n ń láàgùn tagbárí. Àwọn èèyàn mọ̀ wá kí pé aláàjì ẹ̀ẹ́sẹ́rí ọlọ́ndà ìdá ẹ̀yìn lẹ jẹun tálẹ̀ láàgùn báyìí àlàáfíà náà pọ̀ wàláhì wọ́n tí ń sọ bẹ́ẹ̀ fún ọ̀làláàfíà. Allahu Akbar. O ní àtọ́gbọ́n tí mo sọ pé wàláhì ọ̀làláàfíà. Àlàáfíà wo ní bẹ lára rẹ̀? Turabu min turabi ila turabi. Ọ̀yá bá wí turabu min turab. Turabu min turabi ila turabi. Inú yẹ̀pẹ̀ láti wà. Turabu min turabi ila turabi.
tó ńlá agùn yẹn lọ́wọ́ ẹran ara rẹ ní sunkún kò fẹ́ tó máa yá àwọn lọ. wà máa fàkàrù. tá ló máa yá rẹ̀ yẹ̀pẹ̀ ni gbogbo aláàdì yẹ̀pẹ̀ tẹ́nìkan ò ní kúrò wa mọ́. tùrọ́bọ̀. tùrọ́bù mi tùrọ̀. mi tùrọ́bì ìlà tùrọ́bì. àlàyé tí mò ń ṣe lè má yé ọ bílẹ̀ bá sún lálẹ́ Ìlọrin tí aṣọ funfun sórí bẹ́ẹ̀ ọ̀wẹ̀ dáadáa kọ́ wá bọ́ sórí bẹ́ẹ̀dì ọwọ́ sùn bí wọ́n bá gbàsùn bá kó dìde bílẹ̀ bá má wá fọwọ́ gbá orí bẹ́ẹ̀dì yẹn jọba ọba yẹ pẹ̀lẹ́. tùrọ́bù mi tùrọ́bì ìlà tùrọ́bì. èèpẹ̀ ni wá á sì padà lọ́rùn yẹ̀pẹ̀ wà náà. máa fàkàrù tùrọ́bì àlà tùrọ́bì. wà máa fàkàrù tùrọ́bì àlà tùrọ́bì. ẹ̀dá kí ni fáàrí yẹ̀pẹ̀ sí yẹ̀pẹ̀? pírẹsidẹ́ntì ń bọ̀ gbogbo wa àrálẹ̀ mú àwọn tí ó lè tẹ̀yàn pa wọ́n bẹ̀rẹ̀ gbé pírẹsidẹ́ntì àbí bẹ́ẹ̀ kọ́ àbí ó wà kẹ́ntì ó sì bẹ́ẹ̀ fún pírẹsidẹ́ntì láti kìí àmọ́. Allahu Akbar. àmọ́ iye ẹni tó tẹ̀lé pírẹsidẹ́ntì ọba dé sàárè. Wa ma fakharu. kí ni fáàrí rẹ? Wa ma fakharu. kí ni gàtẹ́gà rẹ? kí ni gbójúlé rẹ tó fi ń pera rẹ bọ̀ pàtàkì? Ma fakharu. fákàrù turọ̀. Wa ma fakharu turabi ala turabi. wà máa fàkàrù tùrọ́bì àlà tùrọ́bì. kò sí fáàrí náà tẹ́nìkan kan ṣe tẹ́nìkan. wà máa fàkàrù. aṣọ tá a wọ̀ sọ́run ìwò ní fi ṣe wa. wà máa fàkàrù. wọ́n bọ̀ lọ́rùn wa. wà máa fàkàrù. ọba ìpè tọrọ bá kọ́kọ́ ń já tí ẹni pé mi fẹ́ bọ́ wọn ò ní di ọjà tọ́ sí ma ní ẹ̀jẹ̀ bẹ́ wù lọ́rùn wọn ẹ̀jẹ̀ bẹ́ wù lọ́rùn wọn ẹ̀jẹ̀ bẹ́ wù lọ́rùn wọn. mẹ́jọ bá sọ jẹ́. ọ̀rẹ́ni tí ó wọ̀ bẹ́yẹn. wà máa fàkàrù tùrọ́bì àlà tùrọ́bì. wà máa fàkàrù tùrọ́bì àlà tùrọ́bì. ẹ jẹ́ àmọ̀ pé bí tí màmá wa Abdallah lọ àwọn ènìyàn kọ́ ni á dáràn rẹ̀ o. Allahu Akbar. wọ́n dá tèmi náà san tèmi ìwọ náà dá ọ̀ san tiẹ̀. jẹ́kọ́jú rí ọmọ apákọ́ ọmọ sọ̀tọ̀ káàkiri ọmọ tẹ́lẹ̀ girigirigiri ọmọ akọ́kọ́ wọnú lé kí gbogbo àwọn ọmọ sáré káàkiri pé bàbá dé nìyẹn wúwo. وكل جديد ثوبي لا بد من بلاد. gbogbo aṣọ tẹ́nìkọ̀ọ̀kan wá wọ̀ sọ́run yìí àtẹ̀yìn ọmọ náà kú àgbà gbogbo aṣọ tẹ́ wọ̀ sọ́run yìí á fi inú lẹ́gbẹ̀ẹ́ yìí. وكل جديد ثوبي bàtà bá ti fi inú lẹ́gbẹ̀ẹ́ yìí á jẹ́ pé fáàrí tẹ́yìn di aṣọ لا náà. بد من بلاد. lábújá ni búdà. وكل اجتماع شمل لا بد من شتى. وكل اجتماع شمل لا بد من شتى. ẹ wo bá a ṣe péjọ Sorry, mama wa. bọ́rọ̀ ayé ṣe kí ni ẹ o ọ̀kọ̀ọ̀kan la wọlé bí o ọ̀kọ̀ọ̀kan la wọlé bí ààrẹ nìkan tí a dí ipò báyìí tó fi wá wọlé rárá ọ̀kọ̀ọ̀kan la wọlé bí bàbá tún kúrò níbi ní ìsìnkọ́ láàtún jáde lọ́kọ̀ọ̀kan. وكل اجتماع شمل لا بد من شتى. kò sí bí ìpéjọ ṣe lè wà bá a ṣe wà yìí tá a ní túká àyàfi tá a bá gbọ́tọ̀ àwa sì pé màmá wa Abdallah lẹ́nìí ká fìfẹ́ hàn. owó ẹjẹ́ àjókòó bí a gbọ́dọ̀ lọ lé mọ́ ká fìfẹ́ hàn. ká fìfẹ́ hàn ọparí ṣùgbọ́n tó bá jẹ́ bá lọ lé wa ọ̀kọ̀ọ̀kan náà lá lọ. لكل مريد يوم سيعلم غيبه. ẹ jẹ́ kí a mà àwọn àfọwọ́ ní fìlọ́sọ́fì wọ́n wá ní ọjọ́ kẹjọ lòkú
bẹ́ nínú sàárè. nínú sàárè yóò domi nígbà tí ilẹ̀ bá fa omi yẹn mu tán. Allahu Akbar. 40 days. yóò wá kí igun nìkan. bọ́bá wá di déédé àyájọ́ ọdún òní tí ń jẹ́ 40 ọjọ́ àtẹyọkan. gbogbo iṣan tó so ara papọ̀ yóò wá já ara ó wá dẹyọ àwọn kòkòrò wọ́n máa wá gbé ara ètò jáǹbì ọwọ́ eegun ètò jáǹbì ọwọ́ lè gbé lọ sísàlẹ̀ wọ́n wá dá gbogbo ẹrú àti pieces nìyẹn ẹ dákun kí wá ní fàárí wa ilé ni ẹbí á ní lẹ́mìí àgbọ́dọ̀ lọ bí olókù kánọ́nà pé bí olókù lánà mú èsòkú bí ẹni ṣèyàwó ẹni ọgbọ́ àríkìyàmà bàbá bẹ́ẹ̀ lọ́wọ́ mọ̀mọ́ Abdallah wọn ò fìgbà kankan sọ bẹ́yìn ọmọ pé àríkìyàmà sì wù mí lọ wọn ò ní sọ bẹ́ẹ̀ láìláì wọn ò ní sọ kó dé ní pé ò ní sọ ṣùgbọ́n bí ó wù wá lọ kò wù wá lọ. Al-mautu babun wa kullu nasi dakhiluhu. Gbogbo wa la dára rẹ̀ sí lọ. Wa kullu nasi dakhiluhu. Tá a fi lè rí bí péjọ pẹ̀lú màmá wa Abdallah lónìí náà ní iṣẹ́ rí tí wọ́n ṣe. Iṣẹ́ rí tí wọ́n ṣe. Àní ká máa ṣe fìdáwù lẹ́ẹ̀kan ẹlòmíì tẹ fóònù sọ́ tẹ fóònù mọ́ sàárè yìí. Àbórí ẹ̀ ò pé ni. Al-mautu babun wa kullu nasi dakhiluhu. Ilẹ̀kùn kan ní ilẹ̀kùn ẹyọ kan. Lèmi àti wọlé àbá wọlé tá a báyìí ti wọlé àjáde mọ́. Ya laita shiri. Ọmọ wa olórin kan gbà kan ó ní ẹ̀rẹ́ lásìkò ikú wọn ọ̀dá mọ́ níbi tá a lọ́sọ bẹ́ẹ̀ fún. Nígbà mo ní ìkọ́ púpọ̀ rẹ̀ máa pọ̀. Lásìkò ní ikú rẹ̀ ọ̀dá. Wọn ò ní rílẹ̀ sí ọ́ sí ní àlásọ láàní rí. Al-mautu babun wa kullu nasi dakhiluhu. Ọmọ yìí kan náà tó kọrin ó ní ẹ̀yẹ ṣayé kiri kan ẹ̀jẹ̀ ṣayé eré wa lè mọ́ wá mi mọ́ pa àwa mọ́. Ẹyọ kan náà wà náà lọ́wọ́ yìí. Àwọn tí Ọlọ́run tó ń rábọ̀ tó pọ̀. Àwọn ọ̀nà ni ìwà tí kàdà yàmùnú dáwìlò ha bẹ́ ilẹ̀ náà. Bọ́ bá wà láàyè kan lónìí mọ́ gbàgbé ayé yẹn afẹ́ jogún ẹ̀fẹ́ lómi. Ya laita shiri badal babi ma daharu. Ya laita shiri badal babi ma daharu. Gbogbo wa ni ẹjẹ́ àmà pé ibi olókùú la wá. Bá a bá ti kúrò níbi kálọ̀ kírun. Ó yé wa bẹ́ẹ̀. Lẹ́yìn náà ẹ má ṣòkú bí ẹ ń ṣe ìyàwó. Ó lè ṣe é ṣe káwà ọjáde ń bí tání ìsìn káwọn sí mi ò dé. Wọ́n máa wá rẹ́rìn wẹ́rẹ̀wẹ̀rẹ̀ wọ́n máa jẹun. Wọ́n kú rẹ́rìn wẹ́rẹ̀wẹ̀rẹ̀ jọ ti ẹ náà. Wọ́n ti ẹni máa àti ìráyè jẹun bí ti ẹ. Oníkálukú ni kọ́ mọ̀ pé gbogbo bá ikú tó pa màmá kò gbọ́mọ̀ pààyàn máa. Àsàrẹ́rù tó mú màmá lọ ó dúró ní ojúmọ́ ní ṣiṣẹ́ rẹ̀ tọ̀sán tòru ṣùgbọ́n kèé sílẹ̀ ní àwa a ní ọlọ́dí ẹ̀ṣẹ́ màmá dàgbà sí àgbà rẹ̀ lórí kálọ̀rí mẹ́rin ṣé bí wọ́n náà bá dàgbà kálọ̀rí ọmọ yìí. Inna sí tazkiratun. A gbọ́dọ̀ rán wa létí ìrántí ni mo ṣe fún wa.